Ẹ̀yin èèyàn ilé ìwò lẹ ṣe káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́ bí a ṣe. Ẹ káàbọ̀ sí inú oṣù tuntun, oṣù June. Ó máa bá èmi àti yín lámàrà mọ́ o. Happy new month to you all. Gist tẹ̀ni wọ́n ní àwọn yèyé mẹ́ta wọ́n ní wọ́n bínú sí Queen Naomi nítorí pé application tí wọ́n kọ lórí láti ṣe return back to the palace wọ́n ní wọ́n approve application yìí. Wọ́n ní to the extent pé wọ́n ti rò pé àwọn náà máa take care gbogbo oúnjẹ. Wọ́n ní ṣùgbọ́n ṣe ni wọ́n fi application wọn síbì kan ìpè Queen Naomi ò jẹ́ kí wọ́n dá sí ọ̀rọ̀ return back to the palace wọn. Wọ́n ní ọ̀rọ̀ yìí wọ́n ní ó gbòdì lára àwọn yèyé mẹ́ta ìpè inú wọn ò dùn ìpè kí ló dé tí Queen Naomi ò ní jẹ́ káwọn lè participate nínú event yìí. Ẹ̀yin èèyàn lé allegedly bí a ṣe gbọ́ nìyẹn. Ẹ̀yin náà mọ̀ pé ìpalẹ̀mọ́ ti ń lọ lórí return back to the palace Queen Naomi to the extent pé a sọ fún yín pé kábíyèsí gan wọ́n fún àwọn family Queen Naomi ní office space ní inú palace láti lè mójútó gbogbo activity return back to the palace Queen Naomi àti láti lè fund wọn. Gbogbo yẹn ni wọ́n ti pèsè fún wọn. Wọ́n ní wọ́n dẹ̀ ti ń gbé ìgbésẹ̀ lórí gbogbo nǹkan tí wọ́n máa ṣe lórí ẹ̀. Ṣùgbọ́n èyí tó yà wá lẹ́nu ni pé wọ́n ní àwọn yèyé mẹ́ta náà wọ́n ní wọ́n fẹ́ bá wọn jọ ṣe return back to the palace yìí ni. Wọ́n ní ṣùgbọ́n Queen Naomi ò gba application wọn wọlé, wọn ò gbà wọ́n láàyè láti dá sí i. Wọ́n ní ọ̀rọ̀ yìí ó bí àwọn yèyé mẹ́ta nínú pé kí ló dé tí Queen Naomi ò ní gbà application tí àwọn kọ wọlé tó jẹ́ pé wọn ò sọ nǹkan kan nípa ẹ̀. Ẹ̀yin èèyàn lé ẹ jẹ́ kí n kí àwọn aráalé àti àwọn olólùfẹ́ mi ní ilé lẹ́kọ àti lẹ́yìn òde pé wọ́n káàbọ̀ sí Mashola Gist TV. TV ń kí yín. Mashola Gist TV ń kí yín. Adúpẹ́ adúpẹ́ atọ́pẹ́dá. Mashola Gist TV ń kí yín. Mashola Gist TV ń kí yín o. Ó ní ẹ ṣé o lọ́wọ́ ọkùnrin, lọ́wọ́ obìnrin, lọ́wọ́ ọmọdé, lọ́wọ́ àgbà. Lórí gbogbo bẹ́ẹ̀ ṣe ń comment, tẹ̀ ń like, tẹ̀ ń share. Adúpẹ́ ní ọwọ́ gbogbo yín. Mashola Gist TV ń kí yín. Ẹ̀yin olólùfẹ́ wa ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́? Orúkọ mi ni Mashola kò yí padà. A máa ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. A ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè wa. Ẹ̀yin èèyàn lè tẹ́ bá ti subscribe, ẹ tẹ notification bell kẹ́ ẹ subscribe so that a bá ti post any gist ẹ máa rí. A ń sọ Yorùbá lórí channel yìí nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa. Ẹ̀yin èèyàn lé à ń ṣe advert lọ́lọ́kùn òjọ̀kan lórí channel yìí, ẹ kàn sí wa ní Mashola Gist TV. Ọlọ́run Elédùmarè á bá mi gọ́wọ́ yín sókè o. Ọlọ́run Elédùmarè á bá mi ran gbogbo yín lọ́wọ́ o. Òkè òkè ni ọlá yín á máa lọ o. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láíláí. Ẹ̀yin èèyàn lé wọ́n ní Queen Naomi ò agree o pé kí àwọn yèyé mẹ́ta kí wọ́n bá wọn dá sí ìvẹ́ǹtì. Wọ́n ní inú wọn ò dẹ̀ dùn rárá nítorí pé wọn ò gba application wọn wọlé. Wọ́n ní bóyá nǹkan tó ti ṣẹlẹ̀ sẹ́yìn òun ló fà á mọ́ a lè sọ. Ṣùgbọ́n wọ́n ní àwọn tí wọ́n ń ṣe event yìí wọ́n ní àwọn yèyé mẹ́ta ò pẹ̀lú wọn. Nǹkan tá a gbọ́ nìyẹn. Ẹ̀yin náà mọ̀ wípé recently tí ọ̀rọ̀ yìí pé Queen Naomi ò jẹ́ kí àwọn yèyé mẹ́ta súnmọ́ Tádéníkáwò, kábíyèsí dá sí. Bàbá wèrè ńlá dẹ̀ sọ fún wọn pé kí wọ́n ní sùúrù fún Queen Naomi wípé nítorí pé nǹkan tó ṣẹlẹ̀ láàrin wọn ló fà á. Wípé àwọn ni ó yẹ kí wọ́n máa show ìfẹ́ sí Queen wa, ìyẹn Queen Naomi. Wípé kì í ṣe pé kí wọ́n tó máa complain nípa gbogbo nǹkan tó ti ṣẹlẹ̀ sẹ́yìn. Wípé kí wọ́n sọ ara wọn di ọ̀kan, kí wọ́n jẹ́ gbogbo nǹkan tó ti kọjá kó kọjá, kí wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ ìgbésí ayé tuntun. Wípé àwọn ló yẹ kí wọ́n fi ìwà ìrẹ̀lẹ̀ àti ìwà ìfẹ́ kan fi fa Queen Naomi mọ́ra. Nǹkan tá a gbọ́ nìyẹn tó ní bàbá wa erin ńlá sọ. Ẹ̀yin èèyàn lé a dúpẹ́ lọ́wọ́ yín o fún gbogbo àtìlẹ́yìn
lórí ọ̀rọ̀ Queen Naomi torí gbogbo wa náà la fẹ́ kí a rí àwọn àti kábíyèsí pọ̀ kí wọ́n jọ máa ń ṣe bí wọ́n ṣe ń ṣe tẹ́lẹ̀. June yìí náà ni kábíyèsí dá gbogbo wa pé Queen Naomi máa return back to the palace. Ọlọ́run Elédùmarè á dẹ̀ jẹ́ kí ó rí bẹ́ẹ̀ ní agbára Ọlọ́run. Ọjọ́ náà ọjọ́ ayọ̀ ló máa jẹ́ nítorí pé gbogbo wa náà láti ń gbé orí sókè láti ń nàgà láti rí ọjọ́ ayọ̀ yìí á bọ́ sí ọjọ́ ayọ̀ fún wa. Ẹ̀yin èèyàn lé bí ó ṣe jẹ́ nìyẹn wọ́n ní wọn ò jẹ́ kí àwọn yèyé mẹ́ta dá sí ọ̀rọ̀ event èyí tí a fẹ́ fi gbé Queen Naomi wọlé. Ẹ̀yin èèyàn lé mo dúpẹ́ lọ́wọ́ yín fún àdúrótì yín àti support yín lórí channel yìí. Ọlọ́run Elédùmarè á bá mi gbọ́wọ́ yín sókè o. Ẹ ní tọrọ jẹ ẹ ní tọrọ mu o. Oṣù June tá a mú yìí á tu èmi àti yín lára o. Please share this video, like and subscribe. God bless you all.